Inte ṣe wọ́n dẹ̀ gbé èèyàn láti Èkìtì ẹ̀dẹ̀ láì mọ̀ wọ́n rí àwọn èèyàn wá dẹ̀ tí wọ́n tún dúró títí di àárọ̀ yìí wọ́n dúró tì wọ́n tún dọ́gbọ́n fẹ́ sin òkú bàbá àwọn èèyàn tún fi owó ránṣẹ́ pé bó jẹ́ ẹ̀pọ̀ sí ni o àkàrà tán náà fẹ́ dín ni o àwọn tí ó gbé wọn wá ni o igbá ni àwo kan ni o wọ́n tún dìde kí ló dé ṣé ìfẹ́ kan fẹ́ jù báyìí lọ ni láì mọ ẹni rí ẹ̀yin náà ń ṣiṣẹ́ nínú òtútù kẹ́ ẹ tó dáwó fún mo rántí ìgbà nígbà tó dáwó fún bàbá ní ẹ̀wọ̀ Àgbàlá Gabriel ẹ wo àwọn fẹ́ kọ́lé ni mo ní bàbá wọ́n ní ẹ̀fọwọ́ ìwo àìsàn ni wọ́n ní ara mi ò yá bí mo fẹ́ kọ́lé ni mo ní kí nìdí wọ́n ní sódà Àgbàlá Gabriel wọ́n ní sódà ní kírú mi yìí bí mo ṣe ti ṣe tíátà tó ní èjì mi kan gbọ́ pé ní ilẹ̀ àti kọ́tà ìplọ̀t pé kan gbọ́ pé mi ní mo ní kò dáa nígbà bá kú ń bo wọn sinmi sí mo ní sẹ́tọ̀rọ̀ yẹn fẹ́ kọ́lé wọ́n ní ìyẹn náà kún pé ibi tẹ́ ń bá kún tán pé bí ilé tó bá kọ́ ní wá sí ó dà ṣé àmọ́ wá lọ wọ́n nírọ̀ Ìbàdàn làwọn ń lọ tálẹ̀ máa ń bàdàn ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ní làwọn máa wà ògùdẹ̀ ní fọ́lọ́run atẹ́ ìfẹ́ inú wọn lọ́rùn Ọlọ́run dẹ̀ pa wọ́n mọ́ nínú àánú rẹ̀ so ẹ̀yin tí ẹ dìde sí bàbá from day one we want to sincerely appreciate you ẹ ṣé o ẹ ṣé mo rò pé bá ń sọ pé wọ́n ṣe ẹ̀yin olùfẹ́ wa dákẹ́ ìjádò àgbáyé àwọn ẹbí dúpẹ́ pé ẹ ṣé o ẹ ṣé àwọn ẹbí Adédayọ̀ Suebebe a ò mọ̀ yín rí ẹ̀ẹ́dẹ̀ rí wa rí ṣùgbọ́n ìfẹ́ wa lẹ ní tẹ́ fi ràn lọ́wọ́ láti ọdún tó kọjá títí di àkókò yìí tí Suebebe fàyè sílẹ̀ ilé àtọ̀nà yín ò ní dàrú o gbogbo bí tẹ́ lára dé tẹ́ léèyàn dé ẹ̀ nígbà lẹ́tà bàbá iṣẹ́ yín ò ní díṣẹ́ oníṣẹ́ o gbogbo bí tẹ́ lórí òkan rere sí Ọlọ́run abayín wọlé àṣà. àwọn tó yẹ kán bù náà àwọn tó bá sì fẹ́ bu ẹbí tó bá sì fẹ́ bù wọ́n lè bù. Wait. Ṣẹlómi tún wà nínú ẹbí ṣẹlómi wà nínú ẹbí nígbà tí kò sí ẹlòmí tó fẹ́ bù ẹ jẹ́ ká bá wa bò ó so tó kàn báyìí náà ni wípé ká gbàdúrà pẹ̀lú àwọn ìdílé so àwọn ẹbí àwọn ọmọ bàbá àti ẹbí àtàrà kan jájọ pàdé nínú ilé. Ilé ò ní bù ní wọ́n ló yà bàbá jù ú. Kámẹ́rà wọn. Máa sùn lólùfẹ́. Máa sùn lólùfẹ́ ẹ kó sí máa sí mi. Lọlé náà ní bẹ́ẹ̀ tó wà ní máa sún àlàáfíà. Ẹ jẹ́ kí àwọn ẹbí bàbá àti àwọn ọmọ ẹ jẹ́ kí wọ́n jáde. Àwọn fáyẹ̀ wọlé.
Choir M626. La 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 la. Nípa ìfẹ́ olùgbàlà. Nípa ìfẹ́ olùgbàlà kí yóò ṣe kan. Ojú rere rẹ̀ kì í padà. Kí yóò ṣe kan. Ọmọ ẹ̀jẹ̀ tó wọ̀ wá sàn. Ọmọ ẹ̀jẹ̀ tó wọ̀ wá sàn. Ìpele dídúró. Agbára lọ́wọ́ tó gbá ní. Agbára lọ́wọ́ tó gbá ní. Kò lè sí kan. Bí àwa nínú ìpọ́njú. Bí àwa nínú ìpọ́njú. Kí yóò sí kan. Ìgbàlà kíkún ní tiwa. Ìgbàlà kíkún ní tiwa. Kí yóò ṣe kan. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run dùn. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run dùn. Ìgbẹ́kẹ̀lé Kristi. Ẹ̀mí sísọ wá di mímọ́. Ẹ̀mí sísọ wá di mímọ́. Kò lè sí kan. Ọjọ́ ọ̀la yóò dára. Ọjọ́ ọ̀la yóò dára. Yóò ṣe kan. Gbàgbọ́ lè kọrin nínú ìpọ́njú. Gbàgbọ́ lè kọrin nínú ìpọ́njú. Yóò ṣe kan. Agbẹ́kẹ̀lé fẹ́ bàbá wa. Agbẹ́kẹ̀lé fẹ́ bàbá wa. Jésù fún wa lóhùn. Èyí tàbí dédé. Kò lè sí kan. Kò lè sí kan. Àmín. Ní ìṣẹ́jú yìí, àwa ìránṣẹ́ Ọlọ́run a ó kàn lọ ẹsẹ̀ Bíbélì kọ̀ọ̀kan bí ẹ̀mí bá ti fi fún wa láti gba ìdílé ní ìyànjú. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ mi nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Lẹ́ má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ ní ibùgbé ló wà níbẹ̀. Bá má ṣe bẹ́ẹ̀, ìbá ti sọ fún yín. Nírú àkókò bí eléyìí gẹ́gẹ́ bí ènìyàn, ó máa jẹ́ nǹkan ìpèníjà, ó máa jẹ́ nǹkan tó dùn yàn, ó máa jẹ́ nǹkan tí èèyàn ò fẹ́ bara jẹ́, ó máa jẹ́ nǹkan tí èèyàn ò fẹ́ sunkún. Ṣùgbọ́n tí a gbàgbọ́ ni wípé olùtùnú òde ọ̀run kò ní fi yín sílẹ̀. Àmín Jésù. Praise the Lord. Hallelujah. Nínú àkókò báyìí, ọ̀pọ̀ ìgbà ni a máa ń sọkún. Ẹkún ò dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ ká kíyèsí nínú ayé tiwa náà ni pé níbo lábàdé, níbo lábàjá. Ọjọ́ kan bọ̀ tí wọ́n kọ orú báyìí náà fáwa náà. Kò sí nǹkan tí ó kárí lẹ́yìn ikú. Gbogbo wa là ń lé ní tó pọ̀. Ṣùgbọ́n Yorùbá sọ pé ayé tá a wà yìí, àlé ìbálẹ̀. Ẹ jẹ́ ká wà nínú Kristi. Ẹ jẹ́ ká ṣogbó nínú Kristi. Ẹ jẹ́ fàyè wa fún Kristi. Ẹ jẹ́ ká kàn máa wá sínú Kristi. Torí tó lọ́ máa béèrè lọ́wọ́ wa, òun náà ní ìwà wa àti ẹ̀sìn. Ó pè wá ká ní ẹ̀sìn. Bàbá ò lè ṣẹ̀ṣẹ̀ ní òkòtò mọ́ báyìí. Ìwọ̀nba tí wọ́n ṣe nígbà tí wọ́n ń bẹ láyé tí wọn ò tí ì dòkú, ibi tó ti mọ náà nìyẹn. Bí wọ́n ti ṣírò iṣẹ́ wọn náà nìyẹn. Àwa náà nípa orí ọ̀fẹ́ olùgbàlà ọjọ́ owó dalẹ̀ o. Ọjọ́ owó dalẹ̀ àmì kú nígbà tí ò yẹ. Ìgbà tí ò yẹ ní tí ò yẹ kéèyàn kú. Àwọn bàtẹ́ pé èèyàn ò tí ì ní Kristi tó ń ṣe jàǹdùkú káàkiri kò tí ì yẹ kéèyàn kú. Bìkọ́ bẹ́ẹ̀ sọ fún anúwẹ̀ Lúùkù orí ìkẹẹ̀dógún. Ó ní ayọ̀ ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ kan tó bá ronú pìwàdà. Ẹ má jẹ́ ká ṣègbé, ẹ já padà sí ọ̀dọ̀ Kristi. Títí dìgbà tí pípé Olúwa ó dé.
àní fi Kristi sílẹ̀. Pastor Deyemi. Praise the Lord. Hallelujah. Nínú ìwé Psalm 24 ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin ìbéèrè ń bi wá léèrè bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá léèrè àtẹ̀mí àtẹ̀tà wà ń bí ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ ta ni yóò dúró ní ìgbìmọ̀ rẹ̀ ní ẹsẹ̀ ìkẹrin ó wá ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Mo rọ̀ wá àwọn tá a wà ń bí lónìí ẹ jẹ́ ká rìnrìn àjò wa kó mọ́ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ wa kó mọ́ kí àwa náà ká lè bá a nípa àti ìpín láwọn tí ó gun orí òkè Olúwa lọ. Lórúkọ Jésù mo gbàdúrà àtẹ̀mí àtẹ̀yìn ẹ̀mú Ọlọ́run yóò máa darí ayé wa Ọlọ́run kò fi wá sílẹ̀ o. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ìwọ tó mọ òpin kí bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ìbàrẹ̀ o. Ìwọ tó mọyé àwọn ìràwọ̀ lójú ọ̀run. Ìwọ tó dá ẹ̀mí tó tún gbà á. Ìwọ tí ayé wa ń bẹ lọ́wọ́ ẹ̀. Ìwọ tí ìgbésí ayé wa ń bẹ lọ́wọ́ ẹ̀. Ìwọ tó ti mọ iye ọjọ́ tá a lò láyé. A kàn ń fọ́n tánú ayé ní ọwọ́ rẹ ló wà. Ẹni tí ò ní dalẹ̀ yìí ò tí ì mọ̀. Ìwọ nìkan ló mọ̀. Ẹni tí ò ní lajú rí àárọ̀ ọ̀la ò tí ì mọ̀. Ìwọ nìkan ló mọ̀. Ẹni tó mọ òye ohun gbogbo ògo ni fún ọ. Ìwọ ló fún wa. Ìwọ náà ló gbà. O dá wa sáyé pa wà ńbẹ̀ títí. O ti ní a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ̀kan lèyìn ó kú. Lẹ́yìn ẹ̀ ìdájọ́ ló kàn. Ògo ni fún ọ lókè. Nínú ohun gbogbo o ní ká máa dúpẹ́ torí èyí ni fún gbogbo ènìyàn. Àgbé ọ̀gá fún wákàtí ọ̀wọ̀ yìí. Àgbé ọ̀gá fún ìdílé wọn, fún àwọn ọmọ wọn, fún àbúrò wọn, fún ẹbí wọn, fún ayé tí wọ́n lò ní ayé. A tún gbé ọ̀gá pé o tún jẹ́ kí ìjọ Ọlọ́run tanná rí wọn ní ọdún tó lọ lọ́hùn láti lọ bẹ̀ wọ́n wò nílùú Èkìtì. Ikú àárẹ̀ ikú àìsàn ìyẹpẹrẹ ni wọn ìbá ti kú láti gbà yẹn, ṣùgbọ́n torí oore ọ̀fẹ́ àti àánú rẹ ó lo ìjọ Ọlọ́run láti dúró fún wọn, ó lo ìjọ Ọlọ́run láti wà pẹ̀lú wọn títí tí wọ́n fi wọ ihò olè. Àwa lè bá ọ lẹ́jọ́, àwa ò lè ṣáwa lè bá ọ wí kábíyèsí ni ọ bó ti wù ọ ló ń ṣohun gbogbo. Kò sí ní tá a fẹ́ sọ ju pé o ṣe lọ, o lè má fààyè ọpẹ́ lẹ̀, alápàdúpẹ́ ni ọ, gbogbo ohun tó o bá ṣe àrà ló fi ń dá. Ògo ni fún ọ lókè ọ̀run. Fún ayé àwọn èèyàn wa lórí afẹ́fẹ́ tí wọ́n ti dìde sí bàbá from day one. Ayé àwọn èèyàn wa lórí afẹ́fẹ́ both diaspora both Nigeria. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní ẹ̀yìn ọgbà tí ò jẹ́ kí ọgbà owó. Àwọn yìí náà dìde pé bàbá yìí kò ní kú báyìí láti ọdún tó lọ. Wọ́n dẹ̀ dìde sí wọn, wọ́n fún wọn ní ní tó yẹ kán fún wọn títí dìgbà tí wọ́n fi kú. Bí a ṣe ń pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́. Àwa gbé ọ̀gá fún ayé àwọn èèyàn wọn pé à ń rí wọn, a gbé ọ̀gá lórí ayé wọn torí pé ìdààmú ò ní wọlé wọn. Àgbé ọ̀gá lórí àwa tá a wá bá wọn àtàwá palẹ̀ òkú wọn náà mọ́. Àgbé ọ̀gá fún ìgbé ayé tiwa náà. Àwa náà mọ̀ pé nígbà tí orí ọ̀fẹ́ rẹ bá tó fún wa tá a dàgbà tá a darúgbó, ó pe àwa náà sọ́dọ̀. Àwa náà wà nílò ayé wa nínú ìbànújẹ́. Àwa ń gbé ọ̀gá pé àwa náà ó sinmi nínú àlàáfíà nígbà tí àkókò bá tó. Ọlọ́run gba ọpẹ́ wa. Ẹfẹni tó ń yọ òkú sílẹ̀, ẹfẹni tó ń yẹ̀yẹ́ òkú sílẹ̀, ẹfẹni tó ń yẹ̀yẹ́ fámílì òkú sílẹ̀, òkú ní yẹ̀yẹ́ òkú. Wọ́n ní kinní kan sunkún ara wọn. Ògo ni fún ọ lókè ọ̀run. Ẹ̀ṣẹ̀ gbogbo nínú ìdílé yìí ti bàbá Ọlọ́run à ń bí ọ nínú orí ọ̀fẹ́, Olúwa kó dáríjì. Ìdílé Suebebe, Olúwa kó dì yín mú. Ìdílé Adéwùmí Adédayọ̀, Olúwa kó dì yín mú. Bàbá sapá kò mọ̀ kù, ó sapá yóò máa sọ̀rọ̀ akin, yóò máa sọ ohun tí ó ṣẹlẹ̀ ní next month pé bá Àgbàlá Gabriel ní next month ó dẹ̀ ń kú lọ. Ọ̀rọ̀ akin, ọ̀rọ̀ ọpẹ́. Ìdílé yìí Ọlọ́run kó fi agbára rẹ̀ kó fi dì yín mú. Ọlọ́run kó fi orí ọ̀fẹ́ kó fi gbé yín ró. Agbára ọ̀gá ògo kó tì yín lẹ́yìn. Agbára ọ̀gá ògo kó tì yín lẹ́yìn. Agbára ọ̀gá ògo kó tì yín lẹ́yìn.
a ò ní ṣọ̀fọ̀ nínú ilé a ò ní ṣọ̀fọ̀ nínú ilé a ò ní ṣọ̀fọ̀ nínú ilé ogun tó ṣẹ́ yìí kò ní gbérí náà torí àìsàn ńlá ló ṣe bàbá ogun tó wá ṣẹ́ nípa àìsàn yìí Ọlọ́run ti fi ìsinmi ó ti bùn ọ́ láti rí bàbá pẹ́ ńlẹ̀ gan bàbá pẹ́ nílẹ̀ gan mo gbàdúrà ogun tó ṣẹ́ yìí kò ní gbérí mọ́ ìfẹ́ àti orí ọ̀fẹ́ Ọlọ́run kò fi inú ìdílé ìfẹ́ àti orí ọ̀fẹ́ Ọlọ́run kò fi inú ìdílé ẹ̀yin ìdílé ẹgbọ́ bí bàbá ṣe lọ wọ́n ń wò wá wọ́n ń wo tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n ń wò wá ihun tí inú wọn fi máa dùn lọ́rùn ni pé ìfẹ́ àárín yín àjùmọ̀ṣe àárín yín kó má bàjẹ́ ìṣọ̀kan àárín yín tòmọ̀dápẹ́ lẹ́yìn òkú wọn tẹ́lẹ̀ ń ṣépè fẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ ń ṣépè fẹ́lẹ̀ yìí wọ́n á máa káríjọ lọ́rùn wọ́n á máa mérí lọ́rùn ọ̀run ó tún máa ṣọ̀fọ̀ fáwọn ẹbí tán wà láyé ìfẹ́ Olúwa ìfẹ́ Kristi yóò jọba láàrin ìfẹ́ Kristi yóò jọba láàrin Ọlọ́run àlàáfíà yóò bá wa gbé Ọlọ́run àlàáfíà yóò bá wa gbé ọjọ́ yóò jìnnà síra a ó dẹ̀ rí àánú gbà a ó rí àánú gbà àwa tí a wá ẹlòmíì láti Èkó ẹlòmíì láti Ìlọrin ẹlòmíì wá láti ìrìn àjò bí ẹ ti wá nínú ìfẹ́ àti àlàáfíà ẹ ó padà bẹ́ẹ̀ ní àlàáfíà ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pé adé lọ́ní àwọn tó wá rìkọ́ọ̀dù ọ̀pọ̀lọpọ̀ wọn ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ tán ní ta ló ránṣẹ́ kí ló kù lé fún ta ló ní kó gbéra ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ta ló ránṣẹ́ kí ló lọ ṣe ta ló bẹ̀ ń ṣẹ́ ìṣẹ̀lẹ̀ pé ta ló rán mi kí n lọ lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí mi irú ìṣẹ̀lẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ sí mi ẹ ní kábàámọ̀ pé wá bí lónìí ẹ ò ní kábàámọ̀ ẹ ò ní kábàámọ̀ ẹ ò ní kábàámọ̀ àwọn tó bí yín àwọn èèyàn yín àwọn fámìlì yín wọn ní sunkún ọ̀fọ̀ lórí yín lónìí àti máa rí ànúgbà níparí ìrìn àjò wa a ó bá Jésù jọba Jésù ọwọ́ rẹ láwa o ọwọ́ rẹ láwa o a lè dáyé ìgbé o àfi ọ́ síwájú wa àfi ọ́ kẹ́yìn wa àfi ọ́ sápọ̀ ọ̀tún wa àfi ọ́ sápọ̀ òsì wa àtàwa àtàwọn tó lórí afẹ́fẹ́ pátápátá Olúwa kó dì wá mú Olúwa kó dì wá mú a ó rí ọwọ́ Ọlọ́run.